kábíyèsí o olódùmarè ọba tẹ́ni lẹ́gẹ́lẹ́gẹ́ forí ságbèjì omi àríwó àlá ọlọ́wọ́ gbọgbọrọ tí ń jọmọ rẹ̀ nínú ọ̀fìn ọba mi àná mọ̀rímọ̀rí tí ń mọ̀rí ọmọ tuntun òyígíyigì ajípọ̀jọ́ kúdà ala funfun gbòòkanlẹ̀ ìmọ́lẹ̀ ni ó mọ́lẹ̀ láàrin òkùnkùn ayé ẹ̀dá. Mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olódùmarè nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa pàápàá jùlọ lórí ayé iléeṣẹ́ wa ẹ̀yà Yorùbá TV olùdásílẹ̀ àwọn òṣìṣẹ́ àti gbogbo àwọn olólùfẹ́ wa pátápátá torí pé wíwà láàyè mi àti yín kò kí ń ṣe mímọ̀ ṣe bí kò ṣe nípa àṣẹ ọlọ́run olódùmarè. Àánú lèmi àti yín gbà o ọlọ́run olódùmarè kò ní káwọ́ àánú rẹ̀ kúrò nínú ayé èmi àti yín. A kí yín déédéé wòye ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì wa ẹ̀yà Yorùbá TV ń fẹ́ dé. Ojú tẹ́ fi ń wò wò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wò ní ìdí. Àníjọ rí gbé sọnù bí òṣèbí ọmọ láṣẹ lọ́wọ́ ọlọ́run olódùmarè. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé iṣẹ́ ilẹ̀ wa là ń sọ̀rọ̀ lọ́wọ́. A ti sọ̀rọ̀ nípa iṣẹ́ àgbẹ̀, iṣẹ́ àgbẹ̀dẹ ni ọdẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni la ti sọ̀rọ̀ nípa ẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé iṣẹ́ tí à ń gbé yẹ̀wò lọ́wọ́ nínú iṣẹ́ ilẹ̀ wa ni orin kíkọ. A jẹ́ kó yé wa pé àwọn àgbà bọ̀ wọ́n ní òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bí ọ̀rọ̀ bá sọnù òwe láàfin wa. Ọ̀pọ̀lọpọ̀ ló ṣe wípé tí wọ́n bá a sọ̀rọ̀ báyìí kò lè gbọ́, ṣùgbọ́n nínú orin tí ó bá ń gbọ́ orin òun yóò máa jẹ́ kí àròjinlẹ̀ ọ̀rọ̀ kó máa wọ inú làákàyè. Ẹ má bínú pẹ̀lú bí mo ṣe lò pé yóò máa wọnú ọpọlọ pé yóò lè ronú jinlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló ṣe wípé téèyàn bá a sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ kò ní nítumọ̀ fún, bóyá bá ṣe sọ tán yóò ti gbọ̀n dànù. Ṣùgbọ́n téèyàn bá kọ́ ní orin ọ̀rọ̀ bó bá tún ṣe ń tún orin gbọ́ ìní ọ̀rọ̀ ni ó mọ wọnú ọkàn tó lódùmarè ó sì mọ sí níyèsí. Torí orin kíkọ ó ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tó pọ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ ìyàtọ̀ sí àwọn orin tí àwọn bàbá wa ń kọ ní ayé àtijọ́ ni o. A sọ nípa àwọn orin tó ṣe wípé wọ́n ti sọ di nǹkan míì táwọn èwe ìwòyí ń jó. Àwọn bàbá wa máa ń lo orin láti fi kọ́ni lẹ́kọ̀ọ́, wọn a máa lo orin láti fi gbani nímọ̀ràn. Kódà nínú ìgbéyàwó orin wà tó ṣe wípé wọ́n ń kọ tó ṣe wípé ọkọ àtìyàwó wọ́n lè mọ bí wọ́n ṣe jọ máa ṣe láàrin ara wọn. Iṣẹ́ orin kíkọ àǹfààní tó ní ó pọ̀ púpọ̀. Gẹ́gẹ́ bá a ṣe wá ń sọ yìí pé ọ̀rọ̀ náà ni orin, ohùn ẹ rí i pé ohùn tí mo fi ń sọ̀rọ̀ lélẹ̀ ó yàtọ̀ sí pé tí n bá fẹ́ gbé orin pé àṣà bàbá wa kó má parun o, àṣà Yorùbá kó má parun, ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú àwa wò ká gbàṣà bàbá wa lárugẹ. Orin yìí bí mo ṣe kọ ohùn tí mo lò fún ó yàtọ̀ sí bí àwọn bàbá wa bí a ṣe máa ń sọ ọ̀rọ̀ nínú lílo ìlù àti ìfọ́n tí ó mú jó wá. Ẹ̀yin náà wò pé àṣà bàbá wa kó má parun, àṣà Yorùbá kó má parun. Tí n bá lo ìlù dùndún, bàtà, ìlù gbogbo ìlù táwọn bàbá wa máa ń lò, tí mo bá lò sí yóò dùn gbọ́ létí sí. Torí orin lótìtọ́ èèyàn lè kọ orin tí ó sì dùn, ṣùgbọ́n tí ìlù tí ó bá tún papọ̀ mọ́ orin yóò jẹ́ kí ó tún dùn gbọ́ létí dáadáa. Débi wípé tí a bá tiẹ̀ fẹ́ kú rẹ̀ farabalẹ̀ láti gbọ́ nǹkan tí ẹ̀kọ́ tí orin tí ó ń kọ́ wa, àmọ́ ìlú náà yóò máa sọ, yóò máa fọ̀hùn, awọ yóò máa fọ̀hùn dáadáa tí ó máa jẹ́ ìbámu pẹ̀lú nǹkan tí ìmọ̀ràn tí olórin tí ó mú jáde, pẹ̀lú ẹ̀kọ́ tí olórin tó mú jáde. Ní àyà ìjẹjọ́ a wá sọ̀rọ̀ nípa oríṣiríṣi orin ní ilẹ̀ Yorùbá. A ní ajẹmẹ́sìn wà, ajẹmọ́ ayẹyẹ wà. Àwọn orin ajẹmọ́ ayẹyẹ a ṣàlàyé lọ́pọ̀lọpọ̀ pé ibi ìkọ́lé olórin tán máa ń kọ́ bẹ̀, tí èèyàn bá oyè jíjẹ olórin tán máa ń kọ́ bẹ̀. Bí orí olóyè hùhù òfúlẹ̀, orí olóyè hùhù òfúlẹ̀, orí olóyè hùhù òfúlẹ̀, orí olóyè hùhù òfúlẹ̀. Àwọn Yorùbá ní orí tó bá máa dádé inú agogo dẹni tí ń wá, ọrùn tí ó lè jìgbàrà lẹ̀kẹ̀ mọ́kùn inú agogo dẹni tí ń wá, bèbè èjì tí ó so ló mọ́sáàgì aṣọ ọba tí ń koná yanranyanran inú agogo dẹni tí ń wá. Wá ní orí tó máa dádé o kò mọ ní ṣaláìdè, ọrùn tí ó lè jìgbàrà lẹ̀kẹ̀ o
kò mọ ní sára ìlò Ifá ṣe mí lórí ọlá lórí tó máa dádé. Olódùmarè ó ṣe gbogbo wa ní orí ọlá ní orí tí ó máa dádé. Ẹ̀yin ènìyàn mi, gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ, àwọn orin yìí lóríṣiríṣi ni wọ́n máa ń kọ níbi olóyè. Oyè náà kó lè wá ó di kóró, oyè náà kó lè wá ó di kóró. Wọ́n á tún máa kọrin kan pé àsìkò tí ẹ wá joyè ara òní níyìn, ilé òní gbóná lẹ́yìn ìwúyè o, lágbájá ewé oyè àmọ́ rí o, fún lágbájá wa. Wọ́n á dárúkọ ẹni yẹn sí, wọ́n fi ń súre ni pé àsìkò tó joyè àró tú ọ àró dí ọ, pé ilé òní gbóná, pé kí wàá mo wá joyè yìí sí. Bẹ́ẹ̀ náà sì tún ni wọ́n tún ní àwọn orin tí wọ́n fi máa ń sọ pé ní ìsìn tó wá joyè yìí o ò gbọ́dọ̀ sọ pé ẹ̀yin mo ti nígbò ṣe pé mi lọ bá ní ìsìn tí mo ti jọba. Lóòótọ́ ipò ọlá dáa, mo lè máa dára tó wù mí, wọn a máa kọ orin fún àwọn ọlọ́lá náà. Bí àpẹẹrẹ wọn ní ipò ọlá dára, ipò ọlá sunwọ̀n, ipò adé dára, ipò ọlá sunwọ̀n, orí adé wù mí, mo fẹ́ lo ìlẹ̀kẹ̀ ọrùn. Ta ni ó mọ̀ pé àṣẹ ń bẹ lẹ́nu ọba? Kábíyèsí o, mo ṣe bá forí adé o. Gbogbo àwọn orin yìí wọ́n fi ń sọ ìwúlò agbára tí ń bẹ fún ọba. Bẹ́ẹ̀ náà sì ni wọ́n sì ní àwọn orin tí wọ́n máa ń kọ fún àwọn aráàlú náà, mọ́ rọ́bà fín ọba náà kó má bínú àbíjù. Gbogbo àwọn orin yìí òun ni ó wà ní oríṣiríṣi tí wọ́n fi máa ń kọ́ àwọn tó jẹ́ olóyè àti ìsúre àti fífi yangàn. Oríṣiríṣi nǹkan yìí ló wà nínú orin nípa oyè jíjẹ. Ní àyá ìjẹjọ a ti sọ̀rọ̀ nípa orin nínú ìgbéyàwó, bó ṣe máa ń kọ́ àwọn ẹbí ọkọ sí ẹ̀yìn ìyàwó pé ẹ mọ̀ pé ẹ̀yin ẹbí ọkọ o, ẹ mọ̀ pé àwọn àtẹnu wọn máa ń já o, àmọ́ o ọmọ wa ẹ mọ̀ pé bá a ṣe tọ́ ó yàtọ̀ sí bẹ́yìn ṣe tọ́ ọmọ tiyín, bó náà ṣe jọ mọ́ gbé pẹ̀lú rọrùn. Kásẹ̀ wá ní bóyá ìjà kékeré wà láàrin wọn, ṣé ẹ lè bá wọn parí ẹ̀. Ó ní bí wọ́n ṣe máa ń fi àwọn orin yìí náà láti fi ṣètò ìmọ̀ràn, ìgbaninímọ̀ràn àti ẹ̀kọ́ kíkọ́ni lẹ́kọ̀ọ́ fún àwọn ẹbí ọkọ. Àwọn ẹbí ìyàwó náà, àwọn náà wọ́n fún wọn ní ọ̀rọ̀ títí wọn náà. Ìyàwó náà tó ń relé ọkọ, wọ́n á kọrin fún un láti lè fi jẹ́ kó mọ̀ pé ilé ọkọ ilé ẹ̀kọ́ ni o. Ilé ẹ̀kọ́ téèyàn ò lè jà tí èsè nǹkan ọdún kan ọdún méjì ọdún mẹ́ta títí ayé ni. Kí Olódùmarè má jẹ́ kóbìnrin ó máa rógun àsìká, kí ọkùnrin náà kó má rógun obìnrin òye dúró lẹ́ẹ̀dẹ̀ rẹ̀. Olódùmarè má jẹ́ kí irú ẹ̀ ò ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa. Wọ́n máa ń fi bá wọn sọ̀rọ̀ pé ìgbéyàwó tẹ́ ń wo àdẹ̀wò ni o, kìí ṣe ìgbé ìyàwó o, ìgbé ìyà ni. Ìgbé ìyà pé kájọ gbé ìgbé ìyàwó, òun ni ìtumọ̀ rẹ̀. Wọ́n máa ń jẹ́ kí ó yé wọn bẹ́ẹ̀ pé àjọ ń gbé ẹ̀yin ṣe báyìí ń ṣe báyìí lójú obìnrin yóò ti mọ̀ rí pé ọkùnrin yìí ó ti ń sọ̀rọ̀ jù pé ẹ̀yin òun ò mélèé ṣe òun ò mélèé ṣe, pé ó ti ń fi ọ̀rọ̀ oko gbogbo nǹkan tóun ṣe ò bá lára mu, yóò ti mọ̀ dàbí ìyà pé ọkùnrin yìí ò tọ́jú mi o, ó ń fi ìyà jẹ mí. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni ọkùnrin náà tó bá ń báyàwó náà wí pé mo ní o ṣe báyìí tí ó gbọ́, tó ṣe pé obìnrin tó bá ṣe wípé bóyá ó sọ̀rọ̀ kan báyìí yóò ti fún ní méjì. Ìdí ní ìtàn fi máa ń fi gbogbo àwọn orin yìí láti fi kọ́ ẹ̀kọ́ ọkọ àti ìyàwó láti fi fúnra wọn nímọ̀ràn pé ìwọ ìyàwó ilé ọkọ ló ń lọ, gbogbo tó ṣe lọ́dọ̀ ìyá rẹ tó ṣe wípé ó bá ń bẹ̀, ìtumọ̀ ó bá ń bẹ̀, ilé ọkọ ló ti bá ń bẹ̀, torí àwọn ohun tí ìyá rẹ lè gbà mọ́ra ẹbí ọkọ ò ní lè gbà mọ́ra. Gbogbo àwọn nǹkan yìí ni wọ́n fi máa ń ṣe, náà máa ń fi kọrin láti fi kọ́ni ní ẹ̀kọ́. Àmọ́ ní òní gangan, ibo ni à ń lọ gangan? A fẹ́ sọ̀rọ̀ nípa orin ajẹmẹ́fẹ̀. Mo ní àyá ìjẹjọ́ a parí ẹ̀ síbi ìwérèǹdé. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé wíwé ni wọ́n máa ń wé ìwérèǹdé? Kí ni ìtumọ̀ wíwé? Ká máa fi ohun tó jọra ká máa fi hun ara wọn. Ìwérèǹdé yìí orin ẹ̀fẹ̀ ni. Lótìítọ́ ní ayé àtijọ́ náà tí wọ́n bá fẹ́ obìnrin kan lé ìkan, wọ́n máa ń jẹ́ kó yé wa pé òòṣà jẹ́ pé méjì obìnrin òde nú. Obìnrin tó bá ṣe yí pé bóyá bí ìyálé tó bá jẹ́ ẹni tí máa ń jowú, tí ọkọ rẹ̀ bá yan àlè, bá ṣe pé tó bá ti ráwọn àlè báyìí yóò bẹ̀rẹ̀ sí ní máa kọrin fún un
yóò bẹ̀rẹ̀ sí ní máa kọrin fún un. Ọkọ náà ó wà wá obìnrin tó ṣe kó náà mo orin kọ dáadáa yóò wà fẹ́ irú bẹ́ẹ̀. Gbogbo nǹkan yìí ẹ̀fẹ̀ lásán sì làwọn máa ń kà kún. Torí ọkọ gan lè máa jókòó bẹ́ẹ̀ kí ìyálé àti ìyàwó kí wọ́n máa kọrin búra wọn. Kò wá kí n ṣe láàrin ìyálé àti ìyàwó nìkan ìní orogún wà kí Olódùmarè má jẹ́ ká sí léyà. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé láàrin ìyá ọkọ àti ọmọ ìyàwó ọmọ orogún tiwọn gan ó burú ju tìyàwó méjì lọ. Torí ọmọ kò ní mọ bí ó ṣe ṣe láàrin àwọn òbí méjèèjì. Ẹ jẹ́ ká fi orin eléyìí ṣe àpẹẹrẹ, orin ìyá ọkọ àti ìyàwó. Ẹ mọ̀ bá wa ká lọ. Kí lẹ fẹ́ kí n tún ṣe fún yín? Ìyàwó ló bẹ̀rẹ̀ orin yìí o. Kí lẹ fẹ́ kí n tún ṣe fún yín? Bí mo gbé gbà ẹ ò ní n ò mọ̀ gbé. Kí lẹ fẹ́ kí n tún ṣe fún yín? Ìyá ọkọ ní ìwà sáláwúre ẹni, ìwà sáláwúre ẹni, ọmọ dára kò ní wà o, ìwà sáláwúre ẹni. Ìyá ìyàwó tó wá sọ pé ìyàwó òun tó wá sọ pé kí lẹ fẹ́ kí n tún ṣe fún yín? Kí lẹ fẹ́ kí n tún ṣe fún yín? Bí mo jí mo ń dáná oúnjẹ, bí mo jí mo ń fọṣọ yín. Sódìgbà tí ń bá wà wẹ̀yìn kẹ́ tó mọ́ mi láya rere. Ìyá ọkọ náà ó dáhùn pé bó pọn mi ojúṣe rẹ ni ìyàwó, bó fọṣọ ojúṣe rẹ ni, bó ṣeéṣe kò gbé mi ta kò wẹ̀ mí ṣe bọ́lá ọmọ ni mo jẹ́. Ìyàwó náà ní bọ́mọ ò bá tán àbárọ̀ bá, agbọ́pẹ́ yín ọpẹ́ ilẹ̀ pọ́kọ yín jẹ, pàrékẹ́ pàrékẹ́ ọpẹ́ ilẹ̀ pọ́kọ yín jẹ. Ìyá ọkọ náà lè ní bó bá sóhun ló ń pọ́kọ òun o, ìwọ sani kùtù kan bó bá ṣe pòun, bó bá ṣe pòun ló ń pọ́kọ òun o, ìwọ sani kùtù kan lórí ó pé. Ìyàwó náà lè ní kíkéré lábẹ́rẹ́ kéré o, kí ṣé mi fẹ́ díẹ̀ kíkéré lábẹ́. Yín fi ń ṣàlàyé wípé tẹ ó bá ṣe pé ẹ̀yin lẹ pọkọ yín tòótọ́ ẹ lè pa òun. Gbogbo àwọn orin yìí àti bẹ́ẹ̀ 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 lọ òun ni àwọn orin tó máa ń sábà wáyé ní àárín ìyá ọkọ àti ìyàwó. Ó jẹ́ ọ̀kan lára ìwérèǹde. Ẹ má jẹ́ àgbàgbé pé wíwé ìní wọ́n máa ń wé ìwérèǹde, ohun tó bá jọ òun ìní wọ́n fi ń wo òun. Ìsọ̀rọ̀ òun ní gbèsè, ìsúnkúnsí nígbètè gangan ọ̀há kẹlẹ̀bẹ̀ sẹ́nu náà rè. Kò ní jù báyìí lọ fún tọ̀sẹ̀. Tó bá tún dọ̀sẹ̀ tó bọ̀ èmi àti yín á tún máa tẹ̀síwájú nínú orin ìwérèǹde. Kí Olódùmarè kó ṣọ́ ẹ̀mí èmi àti yín. Ire o.